tó mo ṣe bà fọlọ́dùmarè ọlọ́run tó dá ayé àti ọ̀run, ọba tó dá òkè tó dá ilẹ̀ tó dá ohun gbogbo tí ń rákò nínú ilẹ̀. Ìbà olódùmarè, lẹ́yìn ọlọ́run kò tún sẹ́lòmíì, olódùmarè ọlọ́run ọba náà ló tún kù. Ìbà tó mojúbà ẹ̀yin tó jù mí lọ, mojúbà ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń sọ kí n tó sọ, mojúbà ẹ̀yin tá a jọ ń kọ̀wọ́ sọ, mojúbà ẹ̀yin tí ó tún máa sọ nígbà táwa ò ní sọ mọ́ṣẹ́ mọ̀ pé ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀, ìgbà kan ẹnìkan ò lólé ayé gbó. tó gbogbo ẹ̀yin àgbààgbà tó jù mí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi lọ́tún lọ́sì, mo kí gbogbo yín. Gbogbo ẹ̀yin asọ̀rọ̀sọ̀rọ̀ fún Yorùbá nation kí a lè gba òmìnira ara wa, mo kí gbogbo yín pátápátá. Olódùmarè ọmọ fún wa ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káfàtà káàkiri jákèjádò gbogbo àgbáyé, mo kí gbogbo yín. ẹkú bẹ́lẹ́dù wá ti pé orí láṣẹ Olódùmarè ó fún wa lómìnira tiwa. Mo kí President Bọ́lá Ahmed Tinubu, president wa, bàbá wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà náà jákèjádò. Mo kí gbogbo ẹ̀yin ọba láyé, mo kí gbogbo ẹ̀yin tí kíkì mi yẹ kó lọ sọ́dọ̀ ẹ̀ tí wọn ò rántí. Mo kí gbogbo ẹ̀yin tó lódùmarè ọba tó gbélé ayé lọ́wọ́ tó ní kẹ́ máa ṣe ilé ayé, kẹ́ sì máa kọ́ àwọn ọmọ aráyé, àwọn aláìgbọràn tó ní kẹ́ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. Mo kí gbogbo yín pátápátá. ẹkú bẹ́lẹ́dù wá ti pé orí. Mo kí yín o. ṣe mọ̀ pé Yorùbá lọ tí wọ́n bọ̀ tí wọ́n sọ wípé ẹni tó bá kọ̀ tí ò kí ni kú lé, ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀hún, ẹni mo lóhun tọ̀hún náà ti pàdánù káàbọ̀ ni. Mo kí gbogbo yín ẹ kú lé o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tí kíkì mi bá ti bá kó wa wá àti àsìkò tẹ́ bá wà níbi tẹ́ wà hun. tó èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé kàbí ègbó fẹnu ọkọ̀ sọlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi lónìí. àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun ẹ wá nǹkan fìdílé. Okan ni mo tún rí o tí mo tún jáde. ṣe é mọ̀ pé àwa àti ìrìnkèrindò ilẹ̀ adúláwọ̀ ọ̀rẹ́ ni wá, ìrìnkèrindò orí ìrìnkèrindò láwà. Olódùmarè ó sì mọ fún wa ṣe láṣẹ Olódùmarè. ẹni bá ní káwa ó lọ ká mọ́bọ̀ náà láwà dé là ní dé bá láṣẹ Olódùmarè. ọ̀gá mi àtàtà spokesman bàbá, mo kí yín dáadáa. Koiki Media, Olódùmarè ọmọ fún yín ṣe. ẹ ń bá ní kẹ́ ẹ mọ́ rí ṣe, ẹ ń bá ní tó bá ń bínú yín láṣẹ Èdùmàrè, Olódùmarè ó fi wọ́n sínú ilé, wọ́n mọ gbénu ilé, wọ́n sì mọ wòran òde ni, wọn ò ní mọ tí ń ṣẹlẹ̀ ń ta wàhálà àti ìdààmú ò ní tán lágbádá wọn, ayé ò ní rí yín mú. Koiki Media. mo kí bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. mo kí wọn. Olódùmarè ọmọ fún wọn ṣe, torí ìfẹ́ ọmọ ènìyàn ni wọ́n ní lọ́kàn, ìfẹ́ ilẹ̀ bàbá tó bí wọn lọ́mọ, ìfẹ́ ilẹ̀ Yorùbá kò tó òjìire ni wọ́n ní lọ́kàn tí wọ́n fi ń ṣe gbogbo eléyìí. gbogbo ẹni tó bá wá ń bínú yín pátápátá láṣẹ Èdùmàrè, Olódùmarè ò ní jẹ́ kí wọ́n rí ilé ayé ṣe. wọ́n wà nínú ilé, wọ́n mọ gbénu ilé wòran òde ni láṣẹ Èdùmàrè. bàbá wa àgbàlagbà grandpa bàbá Bánjí Akíntóyè, mo kí yín. ẹ kú iṣẹ́ ìfọmọnìyàn ṣe, ẹ kú ìtinilẹ́yìn láṣẹ Èdùmàrè. àgbà yín ò ní dàgbà rádaràda, àgbà yín ò ní dàgbà burúkú láṣẹ Èdùmàrè. Olódùmarè ọmọ wà pẹ̀lú yín ni láṣẹ Èdùmàrè. gbogbo ẹ̀yin pátápátá tí ẹ̀ ń dunnú sí ọ̀rọ̀ Yorùbá nation tá a wà yìí, inú Ọlọ́run Olódùmarè ọmọ múnú yín dùn náà ni. wàhálà àti ìdààmú ò ní jẹ́ ti yín. gbogbo àwọn tó lọ́mọ lókèèrè pátápátá wọn ò ní fọmọ yín tẹ́lẹ̀ ọkọ̀ wálé láṣẹ Èdùmàrè. ọkọ̀ tí wọ́n so mọ̀ rìbò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láṣẹ Èdùmàrè. ojú tẹ́ fi ń wò mí yìí, ojú náà ò ní rí lédè yín. etí tẹ́ sì fi ń gbọ́ mi, etí yín ọ̀mọ̀ ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé kàbí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ lẹ́ẹ̀kan sí. àdìtú ọ̀rọ̀ Olódùmarè. bàbá, mo jáde fún bàbá kan ni o. mo dé. ẹ dákun ẹ jẹ́ n sọ fún yín, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tú òjíire. ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yìí máa ń sọ, bàbá Olóyè Sunday Igboho, bàbá máa ń sọ̀rọ̀ kan tí mo mú pọ́ìntì gidi nínú ọ̀rọ̀ náà. wọ́n sọ pé ẹni tí Ọlọ́run ò bá sọ pásìkò kú ẹ̀ ti tó, kò sẹ́dá alààyè kan tó lè pa. ẹ ń bá kú lónìí, ẹ dákun, àsìkò tó kọ, àsìkò tó Lódùmarè sọ pé ó ti tó, ó yá máa bọ̀ síwọ́ ọṣẹ́, àsìkò ẹ̀ ló tó. ẹnìkan ò lè dẹ́ nìkan pa. ẹ ń bá ṣàǹgùn síyàn tàbí tó ṣe nǹkan sí lágbájá, tẹ́ni náà wá kú lásìkò ìgbà náà, ẹ dákun, àsìkò ń tọ̀ ń ló tó bá kò ní. kò sì síkú tí ó pàgbà tá à ní bá polo orí ẹ̀ ń bẹ̀ tó ṣe bí òwe níwájú ẹ̀yin bàbá wa. ẹ dákun, ẹ̀kan lọmọkùnrin kù, àmọ́ tá a bá kú ó yẹ ká kú lórí òótọ́ ni. kéèyàn sòótọ́ kó kú, ó dájú kó parọ́ kó wà láàyè lọ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà. ẹ dákun, gbogbo wa tí kó wa bá ń wù, ẹ̀já máa rántí pọ́jọ́ kan á kú, ọjọ́ kan á lọ ilé,
ọjọ́ kan á kú, gbogbo wa lákù, gbogbo wa láti dágbádá kú, k'Elédùmarè ó má jẹ́ ká kánjú ni, ká má kú ní fọnáfọnsu, ká má kú bájá ṣe kú tó ń tò lóró, ká má kú bágùntàn ṣe, ká má wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí. Ẹ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, wọ́n sọ ní ṣókí ni, ẹ dákun ẹ bá ń share ẹ̀ kó lè kan bàbá yìí lára. Bàbá yìí pera ẹ̀ ní olóyè kìíní kan Tajudeen Àjàyí, ó pera ẹ̀ ní akọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé, ṣùgbọ́n kì í ṣàgbẹ̀kọ̀gun Àgbẹ̀kọ̀yà àgbáyé, mistake kan kọ́kọ́ wà ń bẹ̀ wọ́n. Kì í ṣàkọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé, ṣùgbọ́n ó lè jẹ́ pé wọ́n fi bàbá yìí joyè lóòótọ́ torí wọn ò mọ bàbá yìí tẹ́lẹ̀, wọn ò sì fẹ́ mọ̀. Àmọ́ ń tó jáde tó sọ níta, òun ni mo fẹ́ sọ lé ọ̀rọ̀ náà lórí. Kì í ṣe bàbá wa Olóyè Sunday Igboho, kì í ṣe òun ni ó fún bàbá yìí lé èsì ọ̀rọ̀. Àwa yìí lá fún bàbá lé sí ọ̀rọ̀. Bàbá, àwa lá fún yín lé sí ọ̀rọ̀. Àwa lá fún yín lé sí ọ̀rọ̀, kò sì sí tí ó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe, bẹ́ẹ̀ bá rí ṣe, Olódùmarè fún yín ṣe ni. Kì í wá sẹ́yìn lẹ sí àsìkò ló tó. Bàbá, àfi bẹ́ẹ̀ bá ju Ọlọ́run lọ lókù, bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ ju Ọlọ́run lọ, lọ́mọ ṣàṣírù wa. Ṣèbáwọn kan náà ló jẹ́ pé wọ́n ti jáde, àwọn àjẹ́, wọ́n ń gbé àwọn àjẹ́ fẹ́ẹ̀kì, wọ́n ń gbé wọn sí social media, wọ́n ní kí wọ́n mọ ṣépè fẹ́ nìkan. Àwọn yìí náà sì ń ṣe nígbà ó jẹ́ pé owó iṣẹ́ wọn ni. Àtẹnujẹ́ ẹ lọ́ ń pọ ọmọ Yorùbá kú lọ. Ẹ náà ló sùn dé ọ̀dọ̀ yín báyìí torí a mọ̀ pé Fúlàní ti fún yín lówó. Ẹ ti gbowó ni bàbá, ẹ sì ti gbàbọ̀dè. Bá ẹ̀yin tẹ́ jẹ́ bàbá tó yẹ kẹ́ ẹ ṣáwájú káwa ọmọ ká tẹ̀lé yín lẹ́yìn. Ẹ̀yin gan náà lẹ wá lọ ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá kó ju òjìire bàbá. Bàbá ni wọ́n mọ̀ pé yín báyìí lásìkò yìí náà torí bàbá ẹ dákun, adìẹ yín ti so, adìẹ yín ṣe ń gbọ́ bàbá, ẹ ti so àgbàdo mọ́dì. Bàbá, ẹ ti fẹ́ jaláwàdà adìẹ. Pọ́ìntì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ nínú ọ̀rọ̀ nù. Bàbá, ẹ ti so àgbàdo mọ́dì, ẹ ti fẹ́ di aláwàdà adìẹ bàbá. Ẹ bá ti mọ́ jáde síta, ẹ bá ti mọ́ sọ̀rọ̀ eléyìí. Ẹni ẹ ti ṣe part 1 síwájú. Part 2 lèmi gbọ́. Mo gbọ́ kódà kò tí ì tó ṣẹ́jú mẹ́wàá ní ìsìn, mo wò pé bàbá wọ́n sáré fún yín lé sí ọ̀rọ̀ yín, wọn ò mọ̀ gbà tẹ́ ti ṣe jáde. Kì í ṣe platform yín mo ti rí, ẹnìkan ló post ẹ̀ tí mo rí bàbá. Bàbá, ẹ bá mọ̀ kẹ́ ẹ ti mọ́ ṣerú ilé, kẹ́ ẹ ti mọ́ gbèrú ọ̀rọ̀ yìí jáde torí ṣe lẹ fi disgrace ara yín bàbá. A mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ ti gbowó ni wọ́n ti fún yín lówó, iṣẹ́ owó yín lẹ sì ń ṣe. Ẹ pera yín ní akọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé. Bàbá, point of correction, akọgun Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá ni kẹ́ ẹ pera yín. Akọgun Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá tí ò lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Torí àwọn kan wà nílẹ̀ Yorùbá tẹ́ jẹ́ bàbá wa tó jẹ́ pé wọ́n fi yín ṣe, wọ́n lè gbádìẹ àwòdì ní lè dádìẹ gbé bàbá. Kí wá láǹfààní oyè tí wọ́n fi yín jẹ? Ṣé ẹ mọ ìtumọ̀ akọgun Àgbẹ̀kọ̀yà gan bàbá? Tẹ́ ẹ bá mọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ sólóyè Sunday Igboho bàbá, nílé ìsọ, ní sọ jáde, kò ní tẹnu yín jáde. Ọ̀rọ̀ tí wọ́n sọ lónìí wọ́n sọ lórí ẹ̀yin àti bàbá wa náà, kí n pè wọ́n bàbá wa ni wọ́n jẹ́. Ọ̀túnba bàbá Gani Adams ti Oòduà. Èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí ó ní iye ọdún tí mo fi ṣe OPC Oòduà. Àmọ́ àwọn kankan tó yẹ kí n sọ láàrin ọ̀hún ò ní lè sọ fún dìkan àbí mi. Àmọ́ n tó ń gbé mi kúrò ń bẹ́ẹ̀ òun náà ni ọ̀dàlẹ̀. Kéèyàn ọmúlẹ̀ kó tún máa dalẹ̀ ọ̀pọ̀ gan nínú ẹgbẹ́ Oòduà tí ó yẹ kó máa ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá kó tu òjìire káfàtà. Tá bá kó 50 ọmọ Oòduà OPC jọ, 42 nu wọn ń dalẹ̀ táwa yìí fojú rí nígbà táwa wà ń bẹ̀. Ó jẹ́ kan lára àwọn ìdí tèmi fi kúrò ń bẹ̀. Mo sì wà ń bẹ̀ fún odidi ọdún 11 gbáko. Ṣùgbọ́n ẹgbẹ́ OPC wọ́n ti sọ di ẹgbẹ́ ọ̀dàlẹ̀, wọn ò mọ̀gbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́hùn o. Ṣùgbọ́n ní ìsìn wọ́n ti sọ di ẹgbẹ́ ọ̀dàlẹ̀, ibẹ̀ nǹkan mo sì ń lọ. Bàbá, ẹ pera yín ní kinní kan torí ẹran ọ̀rọ̀ ń pọ̀ ní àgbókọ yín dáadáa bẹ́ẹ̀ ṣe sọ. Ẹ fàṣẹ ẹran pọ̀. Ṣùgbọ́n mo gbọ́ Tajudeen Àjàyí, akọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé, akọgun Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá ni bàbá, kì í ṣàgbáyé. Ṣé ẹ mọ̀ bàbá, tẹ́ ẹ bá jẹ́ tàgbáyé, orílẹ̀-èdè mélòó lẹ ti lọ? Tẹ́ ẹ ti mú ọ̀rọ̀ àwọn akọgun, ọ̀rọ̀ bílẹ̀ Yorùbá ó ṣe lójútùú, tẹ́ ẹ ti mú lọ dé. Ṣé ẹ mọ̀ pé Olóyè Sunday Igboho diaspora ó ní oríṣiríṣi orílẹ̀-èdè pátápátá
tó jẹ́ pé kò sí orílẹ̀-èdè tẹ́ dé tẹ́ ti bá Yorùbá nation bàbá. Kí lẹ́yìn Àgbẹ̀kọ̀yà ń ṣe? Kí ni ìtumọ̀ Àgbẹ̀kọ̀yà bàbá? Iṣẹ́ wo gangan ni iṣẹ́ tí wọ́n fún yín pé kẹ́ ẹ ṣe? Iṣẹ́ wo gangan lẹ ti ṣe fúnlẹ̀ Yorùbá kò tó òjíire lórí bí wọ́n ṣe ń kidnap èèyàn tí wọ́n ṣe ń pa àwọn èèyàn? Kò sí ọkọ̀ òrìn nílẹ̀ Yorùbá lóru mọ́. Nígbà kan àtọ̀sán àtòru ni ọkọ̀ ń travel láti Èkó lọ sílẹ̀ Haúsá, lọ sílẹ̀ Ìgbò, lọ s'Àkúrẹ́, lọ sí Ìbàdàn, lọ sí Oǹdó, káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà. Ṣùgbọ́n nísìn tó bá ti ń tó aago 10 mọ́kànlá kódà àti toll gate làwọn mọ́tò ti máa dúró, wọn á páàkì jọ síbẹ̀ ni. Ìwọ̀nba ọkọ̀ péréte ló rìn lóru, àwọn tí wọn ò kọ kú. Still náà síbẹ̀ wọ́n ń kidnap lóru, wọ́n ń kidnap lọ́sàn-án. Tẹ́ bá kidnap tán wọn á gbá wọn èèyàn wọnú gbó tá a mọ̀ lọ. Ṣebí ilẹ̀ Yorùbá ni bàbá. Ṣé ẹ jáde síta? Ṣé ẹ rí nǹkan ṣe sí i? Torí pé wọn ò kidnap fámìlì yín, àwọn tó kàn ló mọ̀ bàbá. Fámìlì yóò sínú àwọn tí wọ́n ti kidnap, ọmọ yín ò sí bẹ́ẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín bàbá, ṣùgbọ́n tó bá yẹ kó ti ṣẹlẹ̀ sí yín ni ẹ mọ̀ pé tó lóyè Sunday Igboho ń ṣe, ẹ mọ̀ pé akọ́ṣẹ́ gidi ni. Ẹni tó níyàwó tó lọ́mọ tó lówó ṣó ló sí èèyàn lẹ pé Olóyè Sunday Igboho bàbá. Olóyè Sunday Igboho èso ló sí èèyàn, international man ni bàbá. Bàbá ìbò náà ti gbórúkọ yín tẹ́lẹ̀, iṣẹ́ wo lẹ ti ṣe fún ọmọ Yorùbá fúnlẹ̀ kóòtù òjíire? Ọ̀rọ̀ kan ló ń jáde lẹ́nu ẹ̀yin àti Ọ̀túnba Gani Adams. Ọ̀rọ̀ kan oṣù péré ló ń jáde lẹ́nu yín, iná ní sì ń jáde lẹ́nu àwọn Fúlàní bàbá. Agbódegbà gidi ni yín bàbá. Tẹ́ ìbá ṣagbódegbà ni ẹ ní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu yìí fún aláàánú ilẹ̀ Yorùbá. Ẹni tó mọ Olóyè Sunday Igboho mọ̀, gbogbo àwọn tó ń praise Olóyè Sunday Igboho tó yin Olóyè Sunday Igboho fún iṣẹ́ takuntakun tó ṣe, kì í ṣe gbogbo wọn lórí sójú rí, kì í ṣe gbogbo wọn ló mọ Olóyè Sunday Igboho rí, kì í ṣe gbogbo wọn lọ́jọ́ jókòó báyìí tí wọ́n jọ sọ ọ̀rọ̀ rí, ṣùgbọ́n wọ́n mọ̀ọ́re, wọ́n mọ iṣẹ́ takuntakun tó Olóyè Sunday Igboho ń ṣe. Nígbà tó Olóyè Sunday Igboho dìde ni ó dínkù kí wọ́n mọ pa àwọn èèyàn ní agbègbè ibi tí wọ́n ti ń pa àwọn èèyàn gbà náà lọ́hùn. Tó Olóyè Sunday Igboho dìde tó ti lọ lé Fúlàní, kì í sì ṣe gbogbo Fúlàní Olóyè Sunday Igboho lé. Bẹ́ẹ̀ bá dé gbogbo agbègbè yìí ẹ bá Fúlàní tó pọ̀ ńbẹ̀ bàbá. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń gbọ́ mi, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kóòtù òjíire tẹ́ ń gbọ́ mi, ẹ dákun tẹ́ ẹ bá ti wo fídíò bàbá yìí ẹ mọ wéèfù ẹ̀dànù ni. Kò sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ, ọ̀rọ̀ ọlọ́tẹ̀ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni bàbá yìí sọ. Olóyè Sunday Igboho lè ní second fashion tó yẹ pé ibi káwọ̀dé mo bá bínú ẹ̀ mo fi ń sọ̀rọ̀ yìí ó kù mí ó kù Ọlọ́run ilẹ̀ Yorùbá ọ̀dà, ṣùgbọ́n a kàn sọ àwọn nǹkan yìí láti jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá ibi tó ń darí wọn sínú. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, mo fi Elédùmarè mo fi bẹ̀yín jẹ́ mo ṣe bẹ̀yín ní first fashion, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí Ìgbòho kó wọlé sí yín lára. Gbogbo ẹnu mo fi sọ, kìí ṣe ká máa kó nǹkan kan kọra ni wọ́n ń pè ní ìpéyàn ní nǹkan. Tí Ìgbòho tó ń pè rẹ̀ lóòṣà tó bá ṣe pé olóògùn lọ́wọ́ tòótọ́, ẹ jẹ́ ká pàdé ìwọ kan pébi kan kájọ kó àwọn boys ara wa kájọ kó pàdé bẹ̀ láti mọkùnrin. Torí tó bá lọ olóògùn tòótọ́ tàbí ó jẹ́ nǹkan kan pẹ̀lú bó ṣe máa ń lé lórí social media, ó yẹ kó lè disappear ní ohun bí tán jọ sí náà. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá Ọlọ́run ó là wá lójú o. Ọlọ́run àwọn bàbá tó ń ṣiṣẹ́ tí wọ́n sọ pé àwọn bàbá tí ò jáde, torí tó bí èmi inú pọ̀ ó dé tó bẹ̀rẹ̀ sí ní gbéraga ó láwọn bàbá kan ò jáde, ìwọ nìkan jáde lásìkò Buhari. Àwọn bàbá yà bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ àwọn pariwo lórí social media, kí ló ìjáde tó jáde kí ni pa tó ó tún kó bọ́ ọmọ Yorùbá ni. Àwọn tó pilẹ̀ Yorùbá nation, àwọn tó wà lẹ́lẹ̀ ní bó ṣe pilẹ̀ ẹ̀kọ́ ló ti padà sí è tí báwa tá a gbé wá bá ọ lélẹ̀ yìí. Jáde mìíràn àwọn tó wá dé àwọn ọba kan òkì wọn o, àwọn kan ló kí ètò ṣe kọjá tó ní tó bá tó ṣe nísìnyí ó dára ẹlẹ́bi o. O lè mọ gbọ́ àwọn bàbá ọba ètò wá dùn méjì wá ní kí ló kàn pa pé bí ń pa àwọn èèyàn kan pé bí ń pa àwọn Yorùbá. Sunday ó gọ̀, kí ló kàn pé bí ń pa àwọn Yorùbá. Àánú sì ṣe mí fún ẹ̀yàn Yorùbá. Ó bá wọn Yorùbá nation. Mo tún ọ̀rọ̀ mi repeat, tí Ọlọ́run bá ṣe gbá ni Sunday Igboho yóò gba Ọlọ́run, wàláhì yóò gba Ọlọ́run. Ó ti wá jẹ Yorùbá nation tán, wọ́n ti kó fún ọ tí wọ́n fẹ́ jẹ bàbá Tinubu tó ṣe pé ìwọ iná ló ń kígbe pé wọn ò gbọ́dọ̀ dìbò tó ló yìnbọn fún bàbá lẹ́yìn.
ó tún wá fẹ́ gbọ́nà ẹ̀yìn ó tún fẹ́ da àwọn tẹ́ ẹ jọ wà ó tiẹ̀ ti dà wọ́n ní. Bàbá Tinubu mo bẹ̀ yín, ẹ wo àwọn ọmọ òótọ́ Yorùbá adúró tì yín o, adúró tì yín. Táwọn kan máa bá àwọn òdìbò àwa dìbò nítorí ọmọ àlè Yorùbá ní ó rí pé Yorùbá jáde ó dalẹ̀ Yorùbá ní tí ò bá dìbò fún yín. Wọ́n gbé Yánmẹ́rẹ́ jáde, wọ́n gbé Yorùbá jáde, wọ́n wà ní Yorùbá yìí dìbò fún Yorùbá. Nǹkan ṣe mí nù. Ó wá dé ní sọ wá sọ̀sọ̀ sọ pé wọ́n ní kó máa bú tiẹ̀ tó bú tó lóyìn ìbọn fún lẹ́yìn tó ti gbàgbé ní pé wọ́n lò jẹ́ kí Yorùbá ó dìbò fún bàbá. Bàbá Tinubu ẹ má dalẹ̀ Yorùbá o. Ẹ rántí àwọn tó ṣiṣẹ́ fún yín, ẹ má jẹ́ kí Ìgbòho tún wá wọlé sí ńlá. Àwọn òbínú rẹ òkú ìyá rẹ ló wá sí èwo ní kátàkátà tó tún wá sọ yìí. Tó ò lè gbẹnu ẹ dákẹ́ ni àwọn Fúlàní. Ṣé wọ́n ṣe research kankan lórí àwọn Fúlàní? Ó ṣe research lórí tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ni. Tó o mọ tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá ni. Ẹ wo ẹ̀yin ìjọba mo fẹ́ bá sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu tí Nàìjíríà bá máa tò. Ẹ pé ìpàdé lọ́balọ́ba ní Nàìjíríà. Ẹ pa àwọn ọba Fúlàní, ẹ pa àwọn ọba ilẹ̀ Yorùbá, ẹ pa àwọn ọba ilẹ̀ Haúsá, ẹ pa àwọn ọba ilẹ̀ Ìgbò. Ẹ jẹ́ ká ṣèpàdé l'Àbújá kí ó ń kálukú lọ kó pe àwọn ọmọ rẹ̀. Tẹ́ bá fẹ́ kó tò ní o níwọ̀n bá ọgbọ́n tí làákàyè tọ́lọ́run fún mi kí wọ́n bá wọn sọ̀rọ̀. Kí wọ́n wá pe àwọn tí wọ́n mọ̀ pé wọ́n jẹ́ alágbára ní state kọ̀ọ̀kan tí wọ́n wà. Wọ́n dá wọn mọ̀ àwọn ọba ẹ̀ mọ̀ wọn. Tán bá pè wọ́n kán pọ̀ nípa àkànjọ ṣèpàdé pé bóò ni omi Nàìjíríà ó ṣe tòrò. Ayò bóò tí tó nǹkan tá à ń pera wa kí la ní. Owó tó yẹ kí àwọn aráàlú Èkó máa fi ran àwọn tó wà ní lọ́wọ́ àwọn Sunday Ìgbòho àwọn kọ̀ọ̀kan iná wọn kó fún. Bàbá abẹ́mọ̀ ń pa báwọn DSS ṣe wá sílé olóyè Sunday Ìgbòho. Mo béèrè lọ́wọ́ yín ni. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí dàbí kéèyàn máa kà. Kọ́lọ̀ ń gbàyàn igi lẹ́nu àbí kọ́lọ̀ ń fi igi kó ń fi ròyàn ní fún pé ó yá máa sọ tẹnu ẹ. Ní tẹ́ ń sọ yìí bàbá ẹ ti sapá kìíní ẹ ti sapá kejì báyìí o lè mí sọ̀rọ̀ lé lórí ẹ dákun ẹ jáde kẹ́ ẹ sapá kẹta. Káwa ìtura dá yín lóhùn. Kò sì sí ikú tí ó pàgbà tá à ní bá polo lórí ẹ̀ ń bẹ́ bàbá. Bàbá ọ̀rọ̀ tẹ́ sọ kì í sọ̀rọ̀ tí ń bá lẹ́nu àgbàlagbà ẹ já sòótọ́ fún yín. Bàgbàlagbà bá sọ̀rọ̀ tí ò bá mọ̀rọ̀ sọ ẹ dákun ẹni tí ó fún lésì ẹni tí ó kéré gan gidi ni ó fún lésì bàbá. Ó làwọn àìsè ń fún yín lésì bàbá. Èyí ṣe olóyè Sunday Igboho ló wà nípò ẹni tó yẹ kó fún yín lésì. Kìí ṣe àwọn àgbà Yorùbá nation agitators ni ó fún yín lésì. Èmi jẹ́ kan lára wọn. Ṣùgbọ́n àwa tún kéré k'Olódùmarè ọjà dàgbà. Gbogbo èpè burúkú tẹ́ ilé tí máa ṣẹ́ ní kọ̀rọ̀ tó rárí pé àwọn bàbá kan tó máa ń bọ́ sí kọ̀rọ̀ tó máa ń ṣépè tán kì í fẹ́ kí adìyẹ kékeré kó dàkúkọ inú wọn lẹ́wà. Tẹ́ ẹ̀ bá ṣe inú wọn lẹ́wà ọjọ́ orí ju ọjọ́ orí olóyè Sunday Igboho lọ. Olóyè Sunday Igboho wá jáde pé ẹ má pa á lọ́mọ mọ́, ẹ má pa wá láya mọ́, ẹ má jẹ́ kí ilẹ̀ bàbá wa kó dìtàn burúkú. Ẹ̀yin wá jáde ẹ kọ́kọ́ ṣépè fúnra yín ná. Ẹni tó bá jẹ́ pé ń bínú kinní kan ni ẹni kí nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí yín. Lẹ́yìn ìgbà náà lẹ tún wá sọ jáde látẹnu pé in tó tiẹ̀ ń bí yín nínú gangan ó ní pé jáde síta ó ṣe ẹ tún wá ń sọ̀rọ̀ fún bàbá Jagaban Bọ́lá Ahmed Tinubu. Ẹ dákun gbà tí ọ̀rọ̀ ìbò fẹ́ ṣẹlẹ̀ Yorùbá nation agitators mélòó lẹ rí tó sọ̀rọ̀ social media pé ẹ má dìbò fún bàbá yìí o ẹyẹ èèyàn ẹ má jáde ẹ má dìbò fún bàbá. Gbogbo wa pátápátá là ń sọ pé ká dìbò fún kí bàbá gan ó débẹ̀ ká wọlé. Yorùbá nation wọ́n step down nígbà náà wọn ò sọ̀rọ̀. Bàbá wọlé tán èyí ń sọ fún bàbá president Bọ́lá Ahmed Tinubu bàbá ìjọ lẹ́yìn di special adviser fún president Bọ́lá Ahmed Tinubu. Tí president Bọ́lá Ahmed Tinubu bá ní àǹfààní láti wo fídíò yín bàbá a kàn pòṣé sí yín ni anọ́rọ̀ tí ò ní ìtumọ̀ lẹ́sọ bàbá. Bẹ́ẹ̀ ni sẹ́yìn mọ̀gbà tí olóyè Sunday Igboho ti ń ṣiṣẹ́ bọ̀ fún ìjọba sí ẹ̀yin mọ in tó wà láàrin olóyè Sunday Igboho àti bàbá Bọ́lá Ahmed Tinubu bóyá ti jọ sọ̀rọ̀ láàárọ̀ ìsẹ́yìn mọ́ bàbá tí ẹ ní nọ́mbà
bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ bàbá ẹ fẹ́ wọ́ra yín ni bàbá yìí bàbá ẹ pera yín ní olóyè kìíní kan torí mi ò gbọ́n tẹ́ sọ́ńbẹ̀ ẹrùn pọ̀ ni olóyè kìíní kan Tajudeen Àjàyí ẹ wá ní akọgun Àgbẹ̀kọ̀yà ẹ fi àgbáyé sí ní Brazil bàbá wọ́n mú nǹkan ẹ̀sìn ilẹ̀ Yorùbá dáadáa wọ́n mú jù wá lọ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá ní Brazil bẹ́ẹ̀ náà làwọn orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ káàkiri tó jẹ́ pé wọ́n ń ṣe fá wọ́n ń ṣe nǹkan ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tó jẹ́ ti Yorùbá tẹ́lẹ̀ ń sọ Yorùbá lẹ́nu bàbá kí lẹ ṣe gẹ́gẹ́ bí oyè tí wọ́n fún yín nílẹ̀ Yorùbá sódìgbà tí wọ́n bá tó pa gbogbo ẹni tó wúlò tán nílẹ̀ Yorùbá tó pa olórí mọ̀ páwọn tó ń pa àwọn olórí ni ẹwọ ẹni tó wá láti abroad tó fẹ́ wá dálé iṣẹ́ lálẹ̀ sí Ọ̀yọ́ tásì mú tásì pa nípa ìyà wọ́n ṣaládàá wọ́n gun lọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀ wọ́n pa wọ́n ń pọba wọ́n ń pa kábíyèsí bàbá yìí kí lẹ ṣe sí ẹ wá ní inú ń bí yín inú ń bí ẹ̀yin sólóyè Sunday Igboho òòṣà àkàndá Olódùmarè ẹni tó Olódùmarè dá pé kó lọ gba àwọn èèyàn ẹ̀ lẹ́kúrò nínú oko ẹrú ẹ wá sọ pé ẹ̀ ń bínú bàbá Tajudeen Àjàyí akọgun Àgbẹ̀kọ̀yà àmọ̀ burú lẹ Yorùbá o àwa Yorùbá la burú jù kìí ṣerú yín ẹ̀tún ajẹ́ tó tún ní táìtù kan tó tún ní oyè kan lórí oyè tẹ́ ẹ gbà iṣẹ́ wo lẹ ti fi ṣe ṣé kèye sàwọn àgbẹ̀ gan ni àwọn Fúlàní yìí ń ká mọ́nú oko tí wọ́n ń pa síbẹ̀ ṣé ẹ mọ̀ tó mú ìtumọ̀ Àgbẹ̀kọ̀yà wá sílẹ̀ Yorùbá ọmọdé làwa ṣùgbọ́n àwọn àgbà ló sọ wípé bàbá torí wọn ò lè sọ pé ẹ̀yin àgbà sọ pé àwọn àgbà wọ́n sọ pé bàbá bá tàn á bá rọ́bá àrọ́bá sì ní bàbá tàn ni àwa náà ní àgbà aláwọn àgbà dáadáa nílé ó nílẹ̀ Yorùbá ó níbi táwa náà ti jáde kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ tẹ́ ń kí òun ààfin làwa dàgbà sí ní Ilé Ifẹ̀ ní ẹnu wá nílé Ifẹ̀ ààfin làwa dàgbà sí àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n ní ipasẹ̀ rere dáadáa nínú ààfin Ifẹ̀ Ifẹ̀ làwa dàgbà sí kò síbi tá a mọ̀ nílé Ifẹ̀ kò sí ọdún ìṣẹ̀ṣe táwa ò ti bá wọn ṣe nílé Ifẹ̀ ẹ ń bá wọ̀ mí tó bá mọ̀ mí ọ́ rí dáadáa nígbà tẹ́ ń sọ pé olóyè Sunday Igboho dé ó kí àwọn ọba kan kò kí àwọn ọba kan ẹ dákun bàbá nígbà tẹ́yìn fẹ́ kí àwọn ọba tẹ́ kí àwọn ọba láyé tẹ́ kí nígbà tẹ́ ń ṣe prógráàmù yín bàbá ọba mélòó lẹ mẹ́nubà tẹ́ ẹ lè kí nígbà tẹ́mi fẹ́ tí mo fẹ́ ṣèbà wọn tí mo ṣèbà fún èèyàn mélòó ni mo lè kí bólóyè Sunday Igboho ọba sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ mọ́ mú pa àwọn pọ́ìntì kan bẹ́ẹ̀ olóyè Sunday Igboho ní tí mo bá ní kí n máa dárúkọ mélòó mo fẹ́ dárúkọ tẹ́ ẹ lè dákọ̀ gbogbo ọba tán kẹ́ kí gbogbo ọba bẹ́ẹ̀ ṣe wà yìí olóyè Sunday Igboho sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tí gbogbo ayé sì gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níbi òkú ìyá wọn lẹ́yìn ìgbà òkú ìyá wọn wọ́n tún sọ jáde nígbà tí wọ́n tán lọ interview bàbá olóyè Sunday Igboho sọ pé ẹ mọ̀jà mọ̀ bú àwọn ọba wa mọ́ ẹ mọ̀jà bú president wa mọ́ president wa kò lè tètè sáré fix ní tó wà nílẹ̀ yìí olóyè Sunday Igboho sọ pé kí bàbá president Bọ́lá Ahmed Tinubu má ṣèjọba peace àti freedom òmìnira ilẹ̀ Yorùbá kò tún òjìire lólóyè Sunday Igboho ń béèrè ṣé bàbá president Bọ́lá Ahmed Tinubu fẹ́ wà níbẹ̀ títí ayérayé ni tèbọ́dún mẹ́jọ ni a gbàdúrà kí bàbá sọdún mẹ́rin àkọ́kọ́ kó tún sọdún mẹ́rin ẹ̀kejì àmọ́ àwa ń rọ bàbá ni kí bàbá kí ṣe iṣẹ́ tí wọ́n lè ṣe gẹ́gẹ́ bí bàbá Yorùbá làwọn náà kán ṣe tí wọ́n ṣe tílẹ̀ Yorùbá ilẹ̀ bàbá tí wọ́n náà ó fi gbòmìnira tó yẹ pé tí wọ́n bá kúrò bẹ́ẹ̀ wọ́n ò rí lé dé sí wọ́n ò rí ibi tó dáa dé sí ìjọba àná ti bà nǹkan jẹ́ àwọn ìjọba tó kọjá oríṣiríṣi èèyàn ló ti ṣèjọba Fúlàní ṣe Haúsá ṣe apá kan Yorùbá apá kan kìnnì kan náà ṣe bàbá tá a lè mọ̀ pé Yorùbá gidi gangan lélẹ́yìí tó ṣe yìí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n sì sọ pé ìjà Yorùbá nation tá à ń jà yìí kìí ṣèjà àbọn kìí ṣèjà àdá kìí ṣèjà agídí kìí ṣèjà wàhálà ìjà pé ká béèrè nǹkan tá a fẹ́ ni a sì béèrè a fẹ́ òmìnira ara wa àlè Fúlàní kò ń lé ayé Fúlàní sì ń bẹ ńlẹ̀ Yorùbá èmi sì máa ń sọ bílẹ̀ Yorùbá bá gbòmìnira tán Fúlàní ó wá wọ́n ṣe bísínẹ̀sì ara wọn nílẹ̀ Yorùbá
bọ́n wá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé, ṣùgbọ́n Yorùbá ní ọmọ darí ìjọba pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Bẹ́ẹ̀ bá dé orílẹ̀-èdè míì ní Ghana táwa wà, àbẹ́ lọ sí Benin Republic, kódà kò sí àga Benin Republic kò sẹ́ni tí wọn ò kọ́ mọ́ra, wọ́n kó oríṣiríṣi ẹ̀yà mọ́ra. Bẹ́ẹ̀ ni Ghana, bẹ́ẹ̀ ni Ivory Coast, bẹ́ẹ̀ ni gbogbo orílẹ̀-èdè, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ abide the rules and regulations sí orílẹ̀-èdè náà. Wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àwọn òfin tí wọ́n bá filẹ̀. Ẹ má ṣe nǹkan báyìí, ẹ má ṣe nǹkan báyìí. Nǹkan ṣe lórílẹ̀-èdè ọ̀hún ni. Ẹ́mbásì jẹ́ àjèjì tó bá lọ tọ́jọ́ ọmọ orílẹ̀-èdè náà ìmí tó bá lọ sórílẹ̀-èdè náà, wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òfin wọn àtàṣà wọn pé n tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè ó yàtọ̀ sí ti orílẹ̀-èdè tó ń ti wá, yóò sì tẹ̀lé òfin wọn dandan nìyẹn. Ṣebí bàbá gbòmìnira ara wa nílẹ̀ Yorùbá kò tu òjìire. Ṣebí òfin tó bá wà nílẹ̀ Yorùbá, òfin pé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ sin màlúù, ẹ ní oko, ẹ ní ibìkan tẹ́ ẹ ti máa sìn, àyè gbà yín, àmọ́ ẹ má máa dá kiri. Àìmọye accident tó ti ṣẹlẹ̀ tá a ti gbọ́ tó jẹ́ pé mọ́tò á dẹ̀ sáré, á dẹ̀ pàdé àwọn Fúlàní lójijì ní kọ́nà ní express tí mọ́tò yóò sì lásìdẹ́ǹtì pẹ̀lú màlúù, tẹ́ni tó wa mọ́tò ó sì kú, èèyàn ó sì kú nú ọkọ̀. Ṣé kò tí ì ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni? Ṣé àwọn Fúlàní ò tí ì da ẹran dé inú oko kí wọ́n bá ẹni tó ń gbin nǹkan ọ̀gbìn, tó ń ro oko ẹ̀jẹ̀ jẹ́ àgbẹ̀, tí wọ́n sì bá nu oko, tí wọ́n sì máa fi màlúù jẹ oko nítọ̀hún, tó nítọ̀hún ó sì máa sọ̀rọ̀ pé kí ló dé tẹ́ ẹ fi màlúù jẹ oko mi, wọ́n sì gbébọn, wọ́n sì yìn fún, àbí kí wọ́n gún pa. Ṣé kò ṣẹlẹ̀ ni? Bàbá ẹranjú kalẹ̀, ẹ sì ń wo gbogbo eléyìí, ẹ sì tún láǹfààní láti jáde pé Olóyè Sunday Igboho nígbà tó wà ní ibi tí wọ́n fi sí, kí ló dé tí ò ṣe disappear. Bàbá tó bá jẹ́ yín lélẹ́yìí ṣẹlẹ̀ sígbà tí àwọn DSS wá sílé yín, mo ní ìgbàgbọ́ pé wọ́n pín yín wẹ́lẹ́wẹ́lẹ́ ni. Àwọn DSS yóò pín yín wẹ́lẹ́. Tí àmọ́ àwọn DSS tó wá sí Olóyè Sunday Igboho, wọ́n wá tóògùn, wọ́n wá ìbọn tán gbé wá, kèé ṣe pé AK-47 nìkan náà gbé wá, oríṣiríṣi machine ni wọ́n gbé wá síbẹ̀. Àwọn tí wọ́n yọ ládà, ṣé ládà tán fi igi kan lẹ́rò pé wọ́n yọ jáde nínú mọ́tò tí wọ́n fi gun fẹ́ǹsì wọlé ni? Ládà tó jẹ́ irin gidi, irin original irin gidi, tó jẹ́ pé bí wọ́n bá ti tẹ bọ́tìn lára báyìí, ládà ó gùn sókè fúnra ara ẹ̀ ni, wọ́n sì gbé ti fẹ́ǹsì. Electric fẹ́ǹsì ni fẹ́ǹsì mi ò kàn. Wọ́n wọlé, wọ́n gbé sledgehammer oríṣiríṣi ńláńlá wá, èyí tí wọ́n fi ń gé géètì, tí wọ́n fi ń rẹ́ irin, wọ́n gbé dání ni wọ́n fi wọlé ti Olóyè Sunday Igboho. Wọ́n sì bá bàbá lé, ọkùnrin 3 ni bàbá. Bàbá ẹ má dán wò, ń tẹ́ ẹ sọ ẹni kó lóyè ẹ̀yìn àti Olóyè Sunday Igboho, ẹni kẹ́ ẹ pàdé níbìkan kí ẹ wá pé kì í ṣe kéèyàn kó nǹkan òògùn mọ́ra, òní kó lóògùn. Bàbá tẹ́ ẹ bá dán wò, ìwọ yín lọ. Kódà kì í ṣe Olóyè Sunday Igboho ní ọ̀jáde sí ọmọ lára àwọn security Olóyè Sunday Igboho lásán á finish yín bàbá. Bàbá tẹ́ ẹ bá ju Ọlọ́run lọ lókù. Bẹ́ẹ̀ bá robi rò mí, ibi ó bà yín tìrantìran, tọmọtọmọ tilétilé tẹbí tará, bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí. Bẹ́ẹ̀ bá robi ro ọmọ lọ́mọ, ibi ó bà ọmọ yín tìrantìran bàbá àtẹ̀yìn náà. Ọlọ́run jù yín lọ, kò sì sí nǹkan tẹ́ ẹ lè ṣe níwájú Olódùmarè àfi tẹ́ ẹ bá ju Ọlọ́run lọ. Tẹ́ ẹ bá ju Ọlọ́run lọ, Ọlọ́run ó gbà yín gi lẹ́nu pẹ̀lú gbogbo tẹ́ ẹ sọ yìí, torí àgbà Yorùbá tó yẹ kẹ́ túnlẹ̀ Yorùbá ṣe ní. Ẹ wá so àgbàdo mọ́dì, ẹ wá dá láwàdà adìyẹ bàbá, ẹ jáde lẹ́lẹ́kẹta, ẹ ti jáde lẹ́ẹ̀kínní, ẹ jáde lẹ́ẹ̀kejì, lè mí gbọ́ yìí, ẹ jáde lẹ́ẹ̀kẹta, ó dà ẹni tí ò tó mi gan ó tó fún yín lésì bàbá. Ẹlẹ́ ìdìbò, gbogbo wa la dìbò, gbogbo wa la fẹ́ kí bàbá ó wọlé, gbogbo wa la sọ pé a fẹ́ kí bàbá ilẹ̀ Yorùbá náà káwa náà ká ṣèjọba ilé yìí. Èmi gan wà lára àwọn tó post ẹ̀ nígbà náà lọ́hùn pé kí gbogbo wa rántí Awólọ́wọ̀, ká rántí bí mi ò bá sí nígbà Awólọ́wọ̀, mo wà láyé nígbà tí mo sì gbọ́njú dáadáa nígbà tí MKO Abíọ́lá. Àwa náà sì fẹ́ kí èèyàn wa kó débẹ̀, bàbá sì ti débẹ̀ báyìí, Olódùmarè ó fún wọn ṣe. Against bàbá, Olóyè Sunday Igboho against bàbá. Ẹ̀yin ní kí Olóyè Sunday Igboho kí bàbá má jẹ́ kí wọ́n wọlé sí wọn lára. Ẹ̀yin mọ̀ gbà tí wọ́n ti jọ ń ṣèjọba, tí wọ́n ti jọ ń ṣe bọ̀ ni. Kò síjà láàrin wọn bàbá. MC Olúọmọ lọ́sọ̀dì, gbogbo wọn ọ̀rọ̀ social media, ẹnìkan ò lè mọ́ sọ̀rọ̀ sẹ́nìkan bó ṣe rí nu. Àmọ́ bàbá yìí kí lẹ pọ́ kọ yín?
mò ń wo ọkọ yín nùwé nítorí wọn ò mọ̀ yín rí tẹ́lẹ̀, wọn ò sì fẹ́ mọ̀ yín, ẹ̀yin lẹ́jẹ̀ mọ̀ yín ní tí mo sì fi mọ̀ yìí, èmi gan ṣetán láti jáde fún yín tán bàbá. A fẹ́ káwọn àgbà agitators kò sọ̀rọ̀, Koiki Media ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí. Àwọn bàbá wa lọ́tún lósì lóríṣiríṣi gbogbo wọn báwọn, wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ́rọ̀ yìí bàbá, àwa la fún yín lésì. Tẹ́ ẹ bá ti ṣe prógráàmù jáde, ẹ rántí pé kì í ṣe olóyè Sunday Igboho ni ó fún yín lésì, àwa tá fún yín lésì ní bàbá. Kò sí tí ó ṣẹlẹ̀ bàbá, kò sí kú tí ó pàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ ń bẹ̀. Ibi tá a bá wí sí kọ́ là á kù sí bàbá. Àwa ó sòótọ́ ọ̀rọ̀, àwa náà ọmọdé ni wá, ṣùgbọ́n àwa náà ti láya àti lọ́mọ. Níta ìyà táwọn bàbá wa ti jẹ sẹ́yìn tí wọ́n ti kó wọn lẹ́rú, àwa ò fẹ́ kó máa kọ̀ntínú lọ ni bàbá. Àwọn Fúlàní fẹ́ kó wa lẹ́rú ni, ẹ̀yin tí wọ́n ń gbàbọ̀dè fún Fúlàní, ẹ̀ ń gbàbọ̀dè fún wa nílẹ̀ Yorùbá. Fúlàní ti gbówó fún yín bàbá. Bàbá ṣé ọmọ Yorùbá ni yín tán? Torí apá méjì lèèyàn máa ń ní, èèyàn máa ń níran ti bàbá, èèyàn ò ní ti ìyá náà, èèyàn ò lè wà kó má ní ti ìyá kó má ní ti bàbá. Ṣé kìí sapá kan Fúlàní apá kan Yorùbá ni yín bàbá? Àìmọye ẹni tó ti joyè ilẹ̀ Yorùbá tó jẹ́ pápá kan Fúlàní apá kan kìíní ni tó ń gan ní mọ̀. Bàbá ẹ jẹun owó kọ yín bí mo ti ń wò. Bàbá kìíní kan Tajudeen Ajayi, ẹ pera yín ní akọgun Àgbẹ̀kọ̀yà àgbáyé, ṣùgbọ́n akọgun Àgbẹ̀kọ̀yà Yorùbá ni yín. Ọdẹ mi ló tẹ́ ti lọ sí Brazil, tẹ́ ti lọ sáwọn orílẹ̀-èdè tó jẹ́ pé Yorùbá ti ń exist ń bẹ̀, tẹ́ ti gbé Àgbẹ̀kọ̀yà lọ bẹ̀. Pírẹsidẹ́ǹtì bàbá Àgbẹ̀kọ̀yà olórí pátápátá, mo kí yín. Bàbá tó jáde yìí ni mò ń fún lésì ọ̀rọ̀ ẹ̀. Bàbá tún rẹ́lòmíì tó tún jáde tó sọ ọ̀rọ̀ jàkàjàkà báyìí, á tún fún lésì. Kò sì sí nǹkan tí ó ṣẹlẹ̀, bọ́lọ̀ ń bá lásìkò tó ń ló tó, ṣùgbọ́n iṣẹ́ tó lódùmarè gbé rán wá sílé ayé á ṣe é. Òótọ́ ojú wa ti rí sẹ́yìn. Ṣé ẹ mọ̀ pé bẹ́yìn ọba ga nílé ayé ẹsẹ̀ rẹ̀ ó tínrín? Bọ́lọ́dùmarè bá gbéṣẹ́ ńlá kan rán yàn, yóò rí oríṣiríṣi ìdojúkọ. Irú ẹ̀ ní tolóyè Sunday Igboho náà, ẹni tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn tó níyàwó tó lọ́mọ, tó rí ọkọ̀ tó wà nù kọ́ńpáàndì olóyè Sunday Igboho, kì í ṣe inú ilé nìkan tolóyè Sunday Igboho nínú. Citizen ni olóyè Sunday Igboho ní Germany, citizen làwọn ọmọ tolóyè Sunday Igboho bí. Olóyè Sunday Igboho ìyàwó àkọ́kọ́ ìyá, mo kí yín, láti Mọ̀dẹ́kẹ́. Wọ́n ti wà tipẹ́, Olódùmarè ò sì ní fi kú òjijì pa wọ́n. Ọlọ́run ó mọ̀ bá wọn sọ bàbá láṣẹ Èdùmàrè. Ète yín bàbá Tajudeen Ajayi, akọgun Àgbẹ̀kọ̀yà, ète yín ìmọ̀ yín níbi lórí olóyè Sunday Igboho kò ní wáyé, yọ padà sórí yín ni bàbá láṣẹ Èdùmàrè. Ntẹ́ bá ní fún olóyè Sunday Igboho níbi yọ padà sórí yín, ṣùgbọ́n tó bá jẹ́ ire náà ni ẹ̀yọ́ ọmọ bẹ́yìn náà kì í ṣègbè. Ẹgbọ́ ẹ̀ ń ṣe ìlara olóyè Sunday Igboho ni bàbá, ìlara ni. Ntẹ́ ẹ ṣe ìpa tẹ́ ẹ pè ní part 2 tèmi wò yìí o bàbá, ìlara gidi ni. Ntẹ́ ń pè ní ìlara òun lẹ̀ ń ṣe. Bàbá ọlọ́tẹ̀ gidi, ọ̀tẹ̀ ilẹ̀ ń ṣe. Ẹ sì ti ń dalẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kò tún òjíire. Bẹ́ẹ̀ bá rẹ́ni sòótọ́rọ̀ fún yín, tẹ́ ẹ̀ ní adviser gidi bàbá, ẹ pe àdọ̀fínú yín, kẹ́ ẹ túnú ara yín rò. Ẹ má ṣe lára olóyè Sunday Igboho bàbá, ẹ má ṣe lára olóyè Sunday Igboho. Ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ ní kájọ lé ìwà ìbàjẹ́ lọ nílẹ̀ Yorùbá kò tún òjíire, kì í ṣe pé kẹ́ ẹ tún máa dákun. À ń jèkuru kó tán láwo bàbá, ẹ̀yin tún gbọ́n owó ẹ̀ sáwo. Torí pé wọn ò tí ì kidnap family yín, torí pé wọn ò tí ì rán family yín kankan sọ́run àjàǹte, torí pé àwọn Fúlàní ò tí ì ká èèyàn yín mọ́nú oko, nínú oko tó jẹ́ àgbẹ̀ kí wọ́n pa. Ogun Àgbẹ̀kọ̀yà bàbá ṣèbẹ́ gbọ́tàn ẹ̀ bí ẹ̀ bá tí ì sí láyé ńgbà náà, àmọ́jọ́ orí yín, ṣùgbọ́n a rí pé ẹ ti dàgbà lójú, ojú yín dúdú, ẹ sì ti dàgbà. A rí pé ẹ ti dàgbà díẹ̀. Ẹ mọ̀ tán ogun Àgbẹ̀kọ̀yà, ní tó má Àgbẹ̀kọ̀yà wa gangan ẹ mọ̀, ní tó má fi ń joyè lé lórí. Ṣé ẹ máa ń fìyàn jo ìyàwó nìkan mọ́ lè gbá díẹ̀ ni bàbá? Iṣẹ́ àwọn tán fi ń joyè lé lórí. Bàbá wa Ọ̀túnba Gani Adams náà, bàbá wọn ò bu yín,
àmọ́ ọmọ ó ṣeé ṣe kọ́mọ náà máa sọ̀rọ̀ fún bàbá bí bàbá bá ti dàgbà bọ́gbọ́n orí bàbá bá ti ń rí bákan bákan pé ẹ mọ̀ pé bí àgbàlagbà bá ti ń dàgbà yóò mọ di ọmọdé sí ni ọmọdé lókùn tí ó mọ advice bàbá náà ti ń ṣe lára olóyè Sunday Igboho ń bẹ ju olóyè Sunday Igboho lọ lọ́jọ́ orí ẹ lè ju olóyè Sunday Igboho lọ lọ́jọ́ orí ní tó wà níkùn yín ẹ ju olóyè Sunday Igboho lọ. nígbà tó lóyè Sunday Igboho bínú tó jáde pé ẹ mọ́ pa wá láyà mọ́ ẹ mọ́ pa wá lọ́mọ mọ́ tí bàbá yìí rán lẹ́nu ńgbà náà nù ẹ mọ́ káwọn èèyàn mọ́nú oko mọ́ wọ́n sì lọ ṣe iṣẹ́ ìwádìí ní ibi tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ wọ́n dẹ̀ rí pé lóòótọ́ ibi tí wọ́n ń háìdì sí láwọn tó ń pààyàn ibi tí wọ́n ń háìdì sínú tí wọ́n fi ń jáde lọ ṣiṣẹ́ ibi tí wọ́n ń ṣe wọ́n sì lé wọn kúrò ńbẹ̀ wọ́n lé wọn kúrò láyé olóyè Sunday Igboho pààyàn kankan tó bá fẹ́ pààyàn níbẹ̀ ó lágbára láti pààyàn ẹ dákun ẹ mú ibi tó olóyè Sunday Igboho ti pààyàn jáde wọ́n tún lọ sílé olóyè Sunday Igboho láwọn tẹ́ ẹ rán torí bẹ́ẹ̀ bá sí tó bá síbẹ̀ ni tẹ́ ẹ̀ bá sí lára àwọn ọlọ̀tẹ̀ ni bàbá kò ẹ̀ ní máa sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu yìí ìjọba àná wọ́n rán DSS lọ sílé olóyè Sunday Igboho bàbá wọ́n sì pa àwọn èèyàn méjì bóyá wọ́n pa wọ́n a gbọ́ pé wọ́n pa wọ́n rókù wọn dò ní èèyàn méjì ẹ wo ohun tójú àwọn tí wọ́n kó lọ torí tó bá jọmọ yín àbẹ̀yàn yín wà nínú àwọn tí wọ́n kó lọ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ àbẹ̀yàn yín ni wọ́n pa àwọn tí wọ́n pa yìí ẹ̀dá kúta ló ń ṣe sálárì fún wọn lẹ́nu yín ẹ̀yin sọ pé olóyè Sunday Igboho ó gbowó lọ́wọ́ àwọn kan ó ń gbowó lọ́wọ́ àwọn kan Yorùbá Nation ó ṣe gbóní kan bàbá ọwọ́ ọ̀ràn yìí wo ni wọ́n ti gbowó ẹ mú proof of payment tí wọ́n fi san owó sákàǹtì olóyè Sunday Igboho ẹ mú jáde nígbà tí wọ́n freeze àkáǹtì olóyè Sunday Igboho látìgbà náà bàbá kí lẹ ṣe tó wà tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá kí ni nǹkan tẹ́ ẹ ṣe lórí ẹ̀ ẹ lè ṣe nǹkan kan wọn ti pẹ̀lú àkẹ́ ṣe nǹkan kan bí wọ́n bá wù náà àkáǹtì yín gan sọ́lé bá 1 million bẹ́ẹ̀ ni ẹ̀wọ́ lẹ̀ ń wá owó ni bóyá gbà tí wọ́n ẹ̀sẹ̀ fún yín lówó pé kẹ́ jáde kẹ́ máa ṣiṣẹ́ social media yìí bóyá gbà tí wọ́n ẹ̀sẹ̀ fún mi bẹ́ẹ̀yàn kan bá ti fún mi lówó pé kí n máa ṣe tí mò ń ṣe yìí ó kù mí ó kù Ọlọ́run Olódùmarè iṣẹ́ tèmi gangan tí mo jọ́ ọmọ kékeré tí mò ń ṣe fúnlẹ̀ bàbá tó bí mi lọ́mọ ni bẹ́ẹ̀yàn kan bá sọ pé òun ti fún mi lówó bí mo ṣe wà yìí ó kù mí ó kù Ọlọ́run Olódùmarè pé kí n mọ ọyá bọ́ta ọyá ìwọ náà wà lọ sọ̀rọ̀ sí bàbá yìí ọyá gbàyè báyìí bẹ́ẹ̀yàn kan bá ṣe ó kù mí ó kù Ọlọ́run kọ́lọ́run ó sì ṣèdájọ́ ó sì san mí lẹ́san yìí àwùwá ń ṣe fúnlẹ̀ Yorùbá kò tó òjìrì ilẹ̀ bàbá wa ni a sì ń já sílẹ̀ fún àwọn ọmọ táwa bí ni torí àwa ó kọjá lọ àwọn kan ti wá wọn ti lọ àwa náà ó ìgbà tiwa náà ó lọ àwọn kan ó tún dé ṣé káwọn ọmọ wa àwọn àrọmọdé wa kan tí wọ́n wà lóko ẹrú ni. bàbá ẹ ti ṣàgbàdo mọ́dì ẹ fẹ́ di aláwàdà adìẹ ẹ mọ̀ sáré kiri bá adìẹ ẹ mọ̀ sáré tẹ̀lé yín ni. bàbá ẹ̀yin gangan ti gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá ẹ ti gbàbọ̀dè fúnlẹ̀ bàbá ńlá kú bàbá tó bí yín lọ́mọ àwọn onílẹ̀ bàbá ẹ ti fẹ́ wà nínú àwọn tó nílẹ̀ fẹ́ bínú sí ẹ̀yin náà wà lára àwọn tó lọ fún àwọn àjẹ́ burúkú kan lówó pé ọyẹ máa ṣépè fẹ́ nìkan lórí social media àwọn àjẹ́ ń bẹ̀ tí ẹ̀mọ tí wọ́n ń pè lájẹ́ bàbá abiyamọ ni wọ́n ń pè lájẹ́ àwọn tó ń tọ́jú ọmọ àwọn tó ń pọn ọmọ tẹ̀sẹ̀ ọmọ ò ní wọ́lẹ̀ àwọn tó ń wọ ẹgbẹ́ nítorí kọ́mọ wọn lè ṣoríire nítorí kọ́mọ wọn lè là bàbá gbogbo abiyamọ làjẹ́ àmọ́ àwọn àjẹ́ kan tún wà tí ẹpọ́ Olódùmarè gbélé ayé lé lọ́wọ́ pé ó yá ẹ máa ṣe pàṣán fáwọn èèyàn kìí ṣe àwọn tó ń gbéra wọn sí social media tí wọ́n mú àfọ̀ṣẹ tí wọ́n mú gbálẹ̀ tí wọ́n ń ṣépè sínú gbálẹ̀ inú olóko ẹyẹ ń gbé ntẹ̀yìn ọba ṣe inú ẹ̀ ni ó wà ẹni tí ó sóògùn irú ẹ̀yin tẹ̀ ń lérí ìyà yìí ẹ̀yin gangan lọ́jọ́ pé bẹ́ẹ̀ bá rí Ọlọ́run ẹ̀rọ Ọlọ́run fín ẹni kólóyè Sunday Igboho kókó ògùn ẹ̀kọ́ra kó wá pàdé yín níbì kan ẹ fẹ́ di star Olóyè Sunday Igboho kọ́ ni ó fèsì yín ẹ kéré ẹ tó lè fèsì Olóyè Sunday Igboho bàbá àwọn tí ó fèsì yín àwọn tó kéré tẹ́sẹ̀ rìkúùtù náà àwọn security Olóyè Sunday Igboho wọn ò sì ní lo oògùn kankan sára kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan wà ní àwọn tó ń gbé nǹkan sára ṣe gbé nǹkan sára báwọn bàbá wa sì ṣe ń lò láti jọ́nu bẹ́yàn bàbá tàn yóò bá rọ̀bá gbogbo wa la gbọ́ ìtàn àwọn jagunjagun àtijọ́ wọn ó kó gbogbo ẹ̀kọ́ ra báyìí ni iṣẹ́ ọ̀hún wọn fẹ́ kó parẹ́ ńlẹ̀ Yorùbá kò tu òjìrè ni wọ́n ṣe ń lò
èyí tó lóyè Sunday Igboho ń lò inú ló wà, àkàndá èèyàn sì ló lóyè Sunday Igboho. ẹ jẹ́ n sọ fún yín, àkàndá wà, wọ́n bá dá fáfọ́n lé omi, wọ́n ó da ifá Ògúndábèdè olórí Ògúndábèdè, wọ́n ó da fẹ́ lómi. ẹni tí wọ́n bá dá ifá Ògúndábèdè fún bàbá kò sí tó bá ṣe kọ́dà yọmọ rí ṣe. bẹ́ẹ̀ ni ẹlòmíì wà tó jẹ́ Olódùmarè dá lákàndá wẹ̀ èèyàn, bẹ́ẹ̀ ni Olóyè Sunday Igboho, wọn èyí sì bá ru ẹni bẹ́ẹ̀ bínú, bẹ́ẹ̀ bá bá ru ẹni bẹ́ẹ̀ bínú Olódùmarè fẹ́ fìyà jẹ yín ni. bàbá mo ní kẹ́ mú proof of payment tí àwọn tó sanwó sákàǹtì Olóyè Sunday Igboho tí Sunday Igboho tó Olóyè Sunday Igboho ń gbá tó ń gbowó lọ́wọ́ wọn nígbà táwọn èyí ṣe àwọn tó pera wọn ní kinní kan 2022, nígbà táwọn èyí ṣe 7up àwọn mọ̀mọ́ dáńgú, bó Olóyè Sunday Igboho ṣe gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ńjọ́ ò lẹ gbọ́rú ẹ̀ ń bá sọ bẹ́ẹ̀ tọ́ ní Olóyè Sunday Igboho gbowó lọ́wọ́ ẹ̀dá kan tó sọ proof of payment kó dẹ̀ fi chaati wọn pé ọ̀nà sẹ́mọ̀ ó lọ́nà tó fi ń gbowó lọ́wọ́ èèyàn láwọn scam àwọn 419 oríṣiríṣi mẹ́sẹ̀jì ni wọ́n ti sọ, oríṣiríṣi ọ̀rọ̀ voice note ni wọ́n ti sọ pé ó yá ẹ̀mọ́ wá afẹ́fowó ṣe nǹkan báyìí afẹ́fowó ṣe nǹkan báyìí yẹn náà ni tẹ́tí bá ṣe èlò ní oúnjẹ tèmi kìíní kan ẹ̀rọ yá jẹ́ sẹ́ǹdì ẹ̀ proof of payment tó fi sẹ́ǹdì owó ẹmu jáde bàbá ọlọ́tẹ̀ ní ilẹ̀ Yorùbá kóòtù òjìire ẹ má jẹ́ káwọn alálẹ̀ ọ̀bínú sí yín bàbá. nígbà tẹ́yìn fẹ́ kí ọba aláyé mélòó lẹ́kì, bàbá tiwa ni bàbá wa Ọ̀jájá tù ẹni ìtàn nílẹ̀ ní Ilé Ifẹ̀ agbọ́pẹ́ kí bàbá ọba mélòó lẹ tún kí, ṣé gbogbo ọba ilẹ̀ Yorùbá lẹ́yìn kí? Àwùjalẹ̀ ń bẹ ń bẹ, oríṣiríṣi àwọn ọba aláyé ńláńláńlá ń bẹ ń bẹ, bàbá wa nìbàdàn wọ́n wà ń bẹ, bàbá wa lákùrẹ́, bàbá wa lóńdó, káàkiri ilẹ̀ Yorùbá kóòtù òjìire, ṣé gbogbo wọn lẹ́yìn mẹ́nubà? Kò sọ́ba ilẹ̀ Yorùbá kan tó lóyè Sunday Igboho rí fín bàbá. Olóyè Sunday Igboho sọ pé ẹ mọ̀ jà mọ́ bọ́ba wa mọ́. ṣé ẹ mọ̀ pé bàgbàlagbà bá ṣe nǹkan kan tó jẹ́ pé àfẹ́ kó ṣe bẹ́ẹ̀, tó jẹ́ pé àrètí irú nǹkan bẹ́ẹ̀ látọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí àwọn nǹkan tẹ́yìn ń ṣe yìí. dandan ni káwọ àtàjọ ọmọdé ó jáde pé bàbá ká kọ̀ rẹ̀ ti yín, tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ bá gbọ́ ó tún lọ́nà tá a tún gbà jáde sí yín social media. ẹ fẹ́ wọ́ra yín nù, ẹ sì fẹ́ tẹ́ra yín bàbá. kò sí tẹ́ ṣe o láti ṣe Èdùmàrè tí ọba sọ́nà lókè lókù àfi tẹ́ ẹ bá tún bímọ tó bá jẹ́ lóòótọ́ lẹ ní ọmọ tẹ́ ẹ sì lẹ́bí tẹ́ ẹ lára tí èsì ẹ̀yin nìkan lẹ dáwọ́ látọjú ọ̀run tó sì jẹ́ pé Olódùmarè ló dá yín sílé ayé. bẹ́ẹ̀ bá ṣe nǹkan burúkú sí irú wa yóò padà sí orí ìran yín, ìrandíran yín bàbá. àṣẹ Olódùmarè lógún. bàbá ẹ ní àwọn tó yẹ kí wọ́n mọ fowó ran Yorùbá lọ́wọ́, àwọn tó yẹ kí wọ́n mọ fún yín lówó àbí ẹ rówó gbà lọ́wọ́ Yorùbá mọ́, ẹ ti ń gbà lọ́wọ́ Fúlàní, ẹ láwọn ló ń sẹ́ẹ̀dì owó sólóyè Sunday Igboho, ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. níta ẹ bá ní proof ẹ lọ́wọ́ ni kẹ́ ẹ fi sọ̀rọ̀. fídíò tèmi rí o lèmi fi ń sọ̀rọ̀ bàbá, proof tí mo rí mo fi ń sọ̀rọ̀ sí yín, ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ bàbá. ẹni kí ló dé tó lóyè Sunday Igboho ò disappear níbi tó wà. tẹ́yìn bá mọ fíìmù tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti mú Olóyè Sunday Igboho ní Benin Republic, bàbá ẹ mọ̀ pé tó bá jẹ́yìn ni wọ́n mú ẹ ti kú sínú ẹ̀wọ̀n tẹ́ wà. lára àwọn tí Thailand president Benin Republic tó tún fẹ́ràn báyìí tó fẹ́ràn jù Olóyè Sunday Igboho ń bẹ nínú wọn. ẹ jẹ́ n sọ fún yín, Olódùmarè máa ń torí nǹkan kan ṣe nǹkan kan ni. ṣé ẹ̀yin ò rí ìrí Olóyè Sunday Igboho kó tó di pé tó ṣẹlẹ̀ ní gbogbo ọ̀nà? ní ìsìn iṣẹ́ rí ìrí Olóyè Sunday Igboho ẹ̀rí yàtọ̀ bàbá. bàbá ẹ mọ́kàn dúró sórílẹ̀-èdè Nàìjíríà nìkan kẹ́ ẹ mọ́ jánu, ẹ jáde síta kẹ́ ẹ mọ́ tí ń ṣẹlẹ̀ lágbàáyé. oyè tẹ́ ẹ jẹ gbolẹ̀ tí mú dé, iṣẹ́ wo gan lẹ ti ṣe gẹ́gẹ́ bí kí lẹ pera yín bàbá? ẹ pera yín ní akọgun Àgbẹ̀kọ̀yà. oyè iṣẹ́ wo lẹ ti ṣe gẹ́gẹ́ bí akọgun Àgbẹ̀kọ̀yà? wọ́n ń pa àwọn èèyàn sínú igbó, wọ́n ń pa àwọn èèyàn sí gbòòrò, wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀. ẹni àwọn kan pariwo ẹ sọ pé ebi ń pa àwọn èèyàn. ṣé bí ò pa àwọn èèyàn? ṣé wọn ò mọ̀ ṣe rálì? ṣé wọn ò dá àwọn nǹkan oúnjẹ dúró láti ilẹ̀ Haúsá tí wọn ò jẹ́ ó kọjá síbì? bọ́dà tí wọ́n tì ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ tì ni? ìjọba àná ti bọ́dà, a sì ń bẹ bàbá kí wọ́n bá wa sí ni.
wọn ò sì lè ṣe gbogbo eléyìí lẹ́ẹ̀kan náà, wọn ò lè ṣe ń jọ́ kan, díẹ̀díẹ̀ ni. Ṣé àṣẹ ṣe pa lẹ́ẹ̀kan náà ni pé ó yá gbogbo tí bàbá yẹ kó ṣe lódidi ọdún 4 kó wá pàṣẹ ẹ̀ lọ́jọ́ kan, so possible ni. Olóyè Sunday Igboho bá sọ pé bàbá bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí, bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí, àwọn yìnbọn fún yín látẹ̀yìn, wọ́n ṣe gbogbo ẹ̀. Bí wọ́n bá tiẹ̀ sọ bẹ́ẹ̀, ọ̀rọ̀ bàbá sọmọ ni. Kò sẹ́ni tí ó bẹ́ bá sọ̀rọ̀ sọ́ba aláyé gan, bẹ́yàn bá ti bẹ́ọba aláyé ó ti tánu bàbá. Kí lẹ́yìn àtolóyè Sunday Igboho fàpọ̀? Ẹ wà nú àwọn ọ̀tá olóyè Sunday Igboho, ẹ sì wà nú àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá kò ju òjìire. Kí lolóyè Sunday Igboho ṣe fún yín bàbá tẹ́ fi ń sọ̀rọ̀ báyìí? Ó kù yín ó kù Olódùmarè, ó kù yín ó kù àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kò ju òjìire. Bàbá wọn ò ní sọ jù báyìí lọ kí n má dáhùn èèyàn mi lágara. Mo fẹ́ kẹ́ ẹ sapá kẹta tẹ́ ẹ fẹ́ ṣe, ẹ wàá gbọ́ wìrìwìrì bàbá ní tẹ́ ẹ mọ̀ wọ́n fi yé yín, wọ́n fi yé yín. Àwa ò ní nǹkan kan, wọn ò ní nǹkan kan tí mò ń forí balẹ̀ fún lẹ́yìn Olódùmarè, wọn ò ní nǹkan kan tí mo tún ń forí balẹ̀ fún lẹ́yìn Olódùmarè bàbá. Olódùmarè lẹ́yìn Olódùmarè náà ló tún kù, kò sẹ́lòmíì. Ẹ fẹ́ sọ̀rọ̀ ayé dọlọ́run ni ẹ̀ sì lè dọlọ́run. Bàbá balùwẹ̀ tó lóun ó dòdò ńlá, bàbá ẹ kíyèsí ọ̀rọ̀ ẹnu yín. Bàbá yìí, bàbá ẹ jẹun wo kọ yín núwèé lẹ́ẹ̀kan sí. Bàbá kinní kan torí ẹ ti kọ́kọ́ pè nǹkan síwájú tí wọn ò rí. Bàbá kinní kan Tajudeen Àjàyí akọgun Àgbẹ̀kọ̀yà, ẹ wá fi àgbáyé sí, ṣùgbọ́n tilẹ̀ Yorùbá ni. Tilẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ gan apá kan bìkan nílẹ̀ Yorùbá ni bàbá. Ẹ ti ń gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá, ẹ ti ń gbàbọ̀dè àwọn alálẹ̀, ó sì dá fún yín bàbá. Olóyè Sunday Igboho ó lè mọ́ tó yín lọ́jọ́ orí, ṣùgbọ́n ẹni tí ń gbénu bàbá yìí ju ti yín lọ. Ogun wo lẹ́yìn ti jà? Bàbá ààrẹ Ọ̀túnba Gani Adams, mo wo fídíò yín bàbá, n ò rí yín fín o, n ò rí yín fín, n ò rí yín fín bàbá. Oòduà People's Congress, tẹ́ ẹ bá jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn, tó nífẹ̀ẹ́ Olóyè Sunday Igboho lọ́kàn, Olódùmarè ó máa fún yín ṣe. Ṣùgbọ́n gbogbo èèyàn pátápátá, gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bí nínú obìnrin tàbí tá a fa bẹ̀gbẹ̀ díẹ̀ tó bá ní òun ó ṣèkà ìjàmbá sí Olóyè Sunday Igboho, sí ìyàwó kankan nínú ìyàwó Olóyè Sunday Igboho, tàbí tí àwọn ọmọ tó bí, tàbí sí Yorùbá Nation agitators kankan, tàbí sí ọmọ Yorùbá kò tún òjìire kankan tó gbàbọ̀dè wá, Olódùmarè ó mọ gbé iṣẹ́ tí wọn ò ní ráyè ṣe tán títí ajọ́ ayé wọn, iṣẹ́ burúkú yóò mọ gbé lé wọn lọ́wọ́ ni, wọ́n sì mọ gbénu léwòrán òde. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ń dunú sílẹ̀ Yorùbá kò tún òjìire, gbogbo ẹni tí ó bá gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá kò tún òjìire, gbogbo ẹni tó bá ń fẹ́ kí ìlọsíwájú ńlá ó ṣẹlẹ̀ kó dé bá ilẹ̀ Yorùbá kò tún òjìire, gbogbo ẹni tó bá ń fẹ́ kí ilẹ̀ Yorùbá kò tún òjìire kó gba òmìnira, gbogbo wọn Olódùmarè ó sì máa bá wọn ṣe ìgbésí ayé wọn. Wọn ò ní ṣàìsàn burúkú, àìsàn burúkú ò ní ṣe wọn, wọn ò ní kúkú òjijì, wọn ò ní bá wọn kúkú àjọkú, wọn ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́. Èmi náà fẹ́ràn ilẹ̀ bàbá tó bí mi lọ́mọ, ọmọ ilẹ̀ Yorùbá kò tún òjìire ni mí. Àti apá bàbá tó bí mi lọ́mọ àti apá ìyá tó bí mi lọ́mọ, ọmọ ilẹ̀ Yorùbá kò tún òjìire gidi, original ni wọ́n. Èmi gangan original ọmọ ilẹ̀ Yorùbá kò tún òjìire ni mí. Bàbá ẹ ṣọ́ ara yín gidi, kọ́lọ́run ó sì sọ yín. Olóyè Sunday Igboho, ewu ẹgẹ́lẹ́ ni bàbá, àgbésọ́lẹ̀ lọ́mọdé gbéwú ẹgẹ́lẹ́ bàbá, kò sí tẹ̀lé fọlóyè Sunday Igboho ṣe. Ẹni kólóyè Sunday Igboho wá pàdé yín bàbá, bàbá ẹ ti ń kọjá àyè yín. Àwọn tó tì yín síbẹ̀ wọn ò fún yín lámọ̀ràn gidi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, èmi mẹ́mọ́ yáyàn fẹ́ yín olólùfẹ́ yín náà nílẹ̀ kan sí. Ẹ dákun ẹ bá ń ṣí àkíní ìkọ̀kan bàbá tí mò ń sọ̀rọ̀ yìí lára, wọn ò ní kíní platform bàbá yìí lọ́wọ́. Ẹ dákun ẹ bá ń ṣí àìsí gbogbo ibi tó bá lè kan bàbá yìí lára. Ẹ̀yin olólùfẹ́ mi ò ní sì ṣe láṣẹ Èdùmàrè, ẹ ní sì sọ, ẹ ní sì jẹ, ẹ ní sì lẹ̀tẹ̀. Ẹ dákun ẹ bá ń follow page mi, page tá a ṣẹ̀ṣẹ̀ ń lò ní Àdìtú Ọ̀rọ̀ TV. Ẹ bá ń follow ẹ bàbá, gbogbo ẹ̀yin èèyàn tí ń gbọ́ mi, ẹ̀yin ìyá tí ń gbọ́ mi, ẹ bá ń follow ẹ. Gbogbo ẹ̀yin ìyá mi, mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwọn àjẹ́ tá ń pè lájẹ́, abiyamọ là ń pè lájẹ́. Ṣùgbọ́n àwọn tí ń fowó gba fọ́ọ̀mù ní ìsìn tí wọ́n ń ṣe fídíò tí wọ́n ń post ẹ̀ sí social media tó ń ṣépè fẹ́ni ẹlẹ́ni, àwọn eléyìí àjẹ́ olóòórùn gidi ni wọ́n.
bẹ́ẹ̀ bá rọ original àjẹ́ wọn ò ní pòsí ara wọn rárá, wọ́n ń bẹ, wọ́n sì ń bẹ, abiyamọ là ń pè lájẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo ìyá tó bí wa àjẹ́ ni wọ́n, torí wọ́n tọ́jú wa, àjẹ́ ni wọ́n. Bẹ́ẹ̀ ni ọmọ àjẹ́ ọ̀run là wa, kò sí tẹ́ ẹ fẹ́ ṣe, Olódùmarè sì ń bẹ lẹ́yìn wa, torí Olódùmarè ló gbéṣẹ́ yìí lé wa lọ́wọ́. Olódùmarè bá sọ pásìkò tó ọ̀yá náà nù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi àgbà Olóyè Sunday Igboho, ẹnìkan ò lè dẹ́ ẹnìkan pa. Bọ́lá bá sọ pásìkò tó àsìkò tó náà nù. Bẹ́ẹ̀ ni bàbá, ẹ bá ń bẹ̀rù kú kò ní ṣiṣẹ́ tó Olódùmarè rán wá sílé ayé. Ẹ̀yin olólùfẹ́ mi, èmi ni wọ́n máa wá ẹ̀yin náà ni wọ́n sì máa bá láṣẹ Èdùmàrè. Ẹ ń bá ní káwà ọlọ́ká mọ́ bọ̀ náà láwàá ń dé là ní dípá láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín, ojú tẹ́ fi ń wò mí ojú yóò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yóò ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí wàá sọ. Ó kí yín o, ẹ kú kalẹ̀, ẹ kú kalẹ̀, ẹ kú kalẹ̀.